Ẹ káàbọ̀ sórí ètò Ó Gbọ́dọ̀ Tán reality show. Ṣeun Àkànjí ni èmi ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àjọ máa fi etí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti ń jẹ. Ṣé ẹ rí i? Ọmọkùnrin tí mò ń sọ yìí ó fẹ́ mi ní sùlọ́kà. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ mo sọ fún yín pé òun ló jábàálẹ̀ mi pẹ̀lú tipátipá àti kúùkù, àmọ́ lẹ́yìn ìgbà yẹn a bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa. Òun ti travel lọ sí ìlú Àbújá, àríra wa pè mọ́ nígbà tí fóònù mi bàjẹ́, àṣàríra wa bá sọ̀rọ̀ mọ́ ṣá. Tí máa pe nọ́mbà rẹ̀ kò ní lọ. Bó ti gbé káàmù tèmi ọ̀dọ̀ ọ̀gá mi mo ti ń ṣe joyman. Ọmọkùnrin yìí ó bá ọ̀gá mi tán. Ẹ̀gbọ́n mi ń gbàbújá, ìyẹn àkọ́bí ìyá mi ó wà lábújá. Bàbá wa tètè kú. Mo jẹ́ sọ fún yín, mo ní wípé àwa mẹ́rin nìyá wa bí. Èmi ní second born. Mo ní obìnrin tó tẹ̀lé mi àti ọkùnrin tó last. Obìnrin tó tẹ̀lé mi òun lọ sí school sẹ́ńtì ẹ̀ ní, èmi náà ń support ẹ̀ pẹ̀lú iṣẹ́ tèmi náà ṣe, èmi àti ìyá mi. Àti Ṣeun nígbà tó yá ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò. Ọmọkùnrin wá sílé lọ́jọ́ kan. Ó ti wá, ẹ̀gbọ́n mi sọ, ọ̀gá mi sọ fún mi pé ṣé mo ti lágbájá, ó ti dé o. Mo ní ó ti dé, èmi ò tí ì rí torí ọmọ pàjọ ń fẹ́ra wa. Ẹ mọ̀ ọ́n tí ọmọ kékeré bá ń gégi nígbó, àwọn àgbà ló mọ ibi tó máa wó sí, ó tó so bí òwe ẹ̀yìn àgbà. Kò pẹ́ kò jìnnà òun náà wọlé dé, ó kí gbogbo èèyàn inú ṣọ́ọ̀bù wa. Ó kí mi, mo fi mú dá lóhùn. Ọ̀gá mi ní kí ló dé, kí ló ṣẹlẹ̀, wọ́n bá wa parí ẹ̀. Ó di pé a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ padà, a bẹ̀rẹ̀ sí fẹ́ra wa. Àǹtí Ṣeun Àbújá ló gbé bọ́ lọ sí Àbújá. Èrú self-contained ń gbé. Ìgbà tó yá iṣẹ́ tó ṣe boom dáadáa, ó lóun fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó. Mo gbà, ó jẹ́ sanwó orí mi, àjọ ń gbé l'Àbújá. Kódà gbà tí mo dé Àbújá, ó gba ibi tó tóbi fún mi láti fi ṣe ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni ó ṣe kí ni, ó gba lé mi. Ó di pé àgbérù máa ń palọ̀, máa ń palọ̀ self-contained. Ìjà ò kí ń wáyé láàrin wa. Ọkọ mi nífẹ̀ẹ́ mi, mo mọ̀. Bẹ́ẹ̀ sì lèmi náà nífẹ̀ẹ́ ọkọ mi àfi bí ojú. Gbogbo orin tí mo rìn nígbà tí ò sí nílé ni mo sọ fún un. Ìrìn tó náà rìn nígbà tẹ́mi náà ò sí pẹ̀lú ẹ̀, ó sọ fún mi. Kódà inú àwọn ọmọ tó nǹkan ti fẹ́ rí tó ti bá ní nǹkan papọ̀ rí tí ó máa ń gbàṣọ wá fún mi, mo mọ̀. Ọkọ mi ò sì padà dédìí ẹ̀ mọ̀ nítorí wípé mo trust ọkọ mi gan. Nígbà tó yá, àmọ́ kó tó dìgbà yẹn, àbúrò mi lọ sí ìlú Àbújá. Ó lọ sódò ẹ̀gbọ́n wa l'Àbújá. Bó jẹ́ jẹ́ kó yẹ pé Àbújá náà ní lágbájá wà. Ó lóun àbúrò mi náà mọ̀ pé Àbújá ló wà. Mo ní tó bá fẹ́ rí, mo sì sọ fún wọn ládírẹ́sì, wọ́n ríra wọn. Ó lọ síbẹ̀. Àbúrò mi lọ síbẹ̀. Mi ò béèrè pé bí ó ti kúrò ńbẹ̀, bóyá ò kúrò ńbẹ̀, bóyá ò ṣe nǹkan kan. Àǹtí Ṣeun àbúrò mi padà wálé. Ẹ má jẹ́ ká fúnra wa ní suspense, ajá sọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Àṣé tó àbúrò mi lọ sí ìlú Àbújá yìí tó lóun fẹ́ lọ kí ọkọ àfẹ́sọ́nà mi yìí. Àṣé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àfẹ́sọ́nà mi àti àbúrò mi. Wọ́n bára wọn lájọṣepọ̀. Kì í ṣe pé bí àbúrò mi ṣe sọ o. Torí àbúrò mi ló padà sọ gbogbo ọ̀rọ̀ yìí fún mi. Ó ní wípé ọjọ́ náà bó ṣe débẹ̀, òun rí àwọn ọ̀rẹ́ ọkọ mi, wọ́n wà ńbẹ̀. Ìgbà yẹn kò tí àti ìfẹ́ra. Mo máa ń lọ bẹ̀. Wọ́n ní àwọn láìkì àbúrò ìyàwó ẹ̀ yìí ò kíndìn kan ní nǹkan ọjọ́ ṣeré. Wọ́n ní ìyí tó sọ pé òun láìkì òun yẹn, àwọn gbọ́ àwọn jọ wà ní. Àwọn jọ wá lọ sí club. Àwọn lọ club, àwọn ti club dé. Nìyẹn gba call. Ọ̀dẹ̀ náà fi gbọ́n fẹ́ jọ àwọn jọ fẹ́ sùn bẹ̀ ni pẹ̀lú bọ̀bọ́ kejì yẹn pé káwọn jọ pé báyìí tí lọ náà fara mọ́ wa náà, àwọn jọ fẹ́ sùn bẹ̀ ni. Ó gba call tó wà important, ló bá gbéra, ló bá lọ. Inú èrú self-contained lọkọ mi ń gbé. Ó ní nígbà tó di táwọn jọ tó wá sórí bẹ́ẹ̀dì náà, àwọn díẹ̀ máa sùn lẹ́lẹ̀. Bẹ́ẹ̀dì tó gbé sílẹ̀ lẹ̀ àti ibẹ̀ lọ. Erépá ọ̀rọ̀ ó pa wọ́n papọ̀, ó di pé wọ́n fọwọ́ para wọn lára, wọ́n gbẹnu bọra wọn lẹ́nu, ó di pé wọ́n jọ ní àjọṣepọ̀ yìí. Àbúrò mi regret ẹ̀. Tábúrò mi sì sọ pé tó dẹ̀ sọ kókè kòrò gan. Ṣé wá rọkọ mi wá ń bẹ àbúrò mi wípé kó jọ kó má jẹ́ ká àǹtí ẹ̀ mọ̀, kó má jẹ́ ká àǹtí ẹ̀ gbọ́n wọn lé lùzà àǹtí ẹ̀ kó jọ nítorí Elédùmarè. Àbúrò mi sì gbà. Ìgbà yẹn mi ò gbọ́ nǹkan kan. Kódà ìyẹn kò àwọn méjì ò tiẹ̀ ṣe bí ìgbẹ́ kankan wà láàrin ara wọn, wọ́n ṣe normal lọ náà ni. Àǹtí Ṣeun èmi náà sì mọ̀ pé kankan bẹ láàrin wọn torí mo ò fúnra nǹkan kan. Lẹ́yìn ìgbà yẹn àlùdúró mo wá fẹ́ ọkọ mi, ìmọ̀ àtọkọ mi jọ ń gbé. Nígbà tí mo bímọ
mọ́ mi sọ pé torí ọmọ àwọn ò lè ṣe kíní kan àwọn ò lè ṣe gbá kan àwọn nígbà káàbúrò mi wá wò mí bẹ́ẹ̀ àbúrò mi wà ní school ó kí mo bímọ ó wálé ó wá bá mi ó ṣe gbogbo ẹ̀ àǹtí Ṣeun nígbà tó dé ọkọ mi wá ń threaten ẹ̀ wípé o tí ó bá ti wá bá òun níbi tó òun address tó máa send fún yìí wípé òun máa sọ fún mi pé èmi àti òun ti sọ ní nǹkan papọ̀ rí pé òun pé kò sí ọ̀tọ̀ kan òun bẹ̀ ṣe bébì ni màá lose ibi tí bímọ kàn pé mo jẹ́ after one lójú aláyé mi nìyẹn wọ́n ṣe o wípé mo jẹ́ after one lójú ara mi nìyẹn wípé ṣe bá búrò mi ní ojúmọ́ àti bí èmi lójú bá èmi ni màá jẹ́ after one òun yóò máa fóbìnrin mi kò sí nǹkan tó kàn òun máa sọ fẹ́gbọ́n ẹ̀ nísìnyí àbúrò mi wá fi tọmọ kékeré bọ̀ ọlá ìfẹ́ tó ní sí mi ọlá bó ṣe fẹ́ mi tó ọlá pé kò fẹ́ kí n di after one ọlá pé kò fẹ́ kí n filé ọkọ mi sílẹ̀ òun ò mọ̀ pé wọ́n bí dá kó sọ fún mi àbúrò mi náà bá gọ̀ ó bá lọ pàdé ọkọ mi níbi tó ti ní kó wá pàdé òun àsọkọ mi ti sẹ́ẹ̀tì kámẹ́rà wọn jọ lájọṣepọ̀ wà ní lẹ́yìn ilé ẹ má pè mí fún rẹ̀ mọ́ o mi ìfẹ́ wàhálà o kíní kan oníhùn ní pè ẹ́ fún rẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn gbogbo ẹ lọ déédéé òun kálukú bá tiẹ̀ lọ àbúrò mi tó sọ́dọ̀ mi tí mo fi bímọ tí mo fi ṣe oògùn tí mo tá fi ṣe kó mọ tá fi ṣe ogbó ẹ gbà tó yá ó lóun fẹ́ máa lọ dúró náà ṣáà tí ìwọlé ó lóun fẹ́ máa lọ pé òun fẹ́ lọ máa ṣe àwọn kọ̀ọ̀kan pé bó ìfẹ́ ìdòwò ti ń pè òun àbúrò mi lọ ọkọ mi kówó fún tó ní kí n kó fún mo kówó fún àbúrò mi so gbogbo ẹ lọ nílò ọwọ́ ọ̀rọ̀ sí èmi ò fúnra nǹkan kan mi ò kékeré lè máa lọ láàrin wọn àti ṣé mo fún Elédùmarè búra sí wọn ò fúnra nǹkan kan pé nǹkan bẹ lọ láàrin wọn mo ṣàmọ̀ pé àbúrò mi ò ara ò yá gágá bọ̀ ẹ mọ̀ kò sí pé ọmọ kékeré mo ní tiẹ̀ bí rè pé ṣé wọ́n bírèkì àti ẹni ṣé wọ́n ti fún ṣé wọ́n ti kọ̀ sílẹ̀ ni wọ́n ṣe gbá kan ni lẹ́yìn mọ̀ wípé ọkọ tí mo fẹ́ gangan ní threatening àbúrò mi lẹ́yìn ìgbà yẹn tábúrò mi lọ mo bímọ ẹlẹ́ẹ̀kejì àti Ṣeun ọmọ méjì ìdìbò fọkọ mi ìwé mọ̀ pé nǹkan báyìí lọ láàrin wọn kódà nígbà tí fámìlì ọkọ mi kúkú tá a fẹ́ lọ ṣòkò ń bẹ̀ bọ́kọ mi ṣe lọlé àbúrò mi ni mo tó ní kó lọ bọ́kọ mi pé kó bá mi ràn án lọ́wọ́ o kó bá mi support ẹ o àti Ṣeun ìkan lára àwọn tó jẹ́ fámìlì ọkọ mi ló pè mí pé ìyàwó bí ìyàwó lé pé ṣé mi rí pé àbúrò mi àti ọkọ mi kejì kan tẹ bá rí nǹkan tí mo fojú arábìnrin rí mo sọ fọ́kọ mi wípé ẹ rí wọ́n fẹ́ lé wa kó orí nǹkan tí Lágbájá sọ fún mi ni ṣé ọmọ bí Lágbájá ṣe jẹ́ sí mi ni wọ́n sọ pé òun pẹ̀lú ọkọ mi wọ́n àti kékeré ọ̀rọ̀ wo nìyẹn àǹtí Ṣeun ọ̀rọ̀ tí mò ń sọ ó léwu màá yẹn kó òun rí ẹ̀ dè ní torí ìyàwó fámílì ọkọ mi tí mi ló bá wọn tó máa ń da lé rú ni tí mi ló bá wọn tó fẹ́ da nínú ìgbéyàwó mi rú ni torí mi àtọkọ mi tẹ́ ẹ bá ti rí wa ẹ máa fi ọ̀rọ̀ wa tọrọ ni tẹ́ ẹ bá ti rí wa ẹ máa gbàdúrà wípé kí Ọlọ́run ọba kó yan orú ọkọ mi fún yẹn ni ọkọ mi má ṣe yan o ṣé ti tọ́jú tó ń tọ́jú mi ṣé ti ìyá mi ni èmi mo sọ pé mi ò lọ school mọ́ wọ́n ti fẹ́ di anything course nísìnyí ó máa jẹ́ about fashion mo lọ ṣe ND omi ní mi ò lọ school mọ́ torí agbára ò sí fún mi ọdún náà mo jáde ìwé mẹ́wàá ọmọ mi ò ṣe wáyẹ́kì àǹtí Ṣeun nígbà tẹ́jú ẹ̀ pọ̀ lèmi lórí mi lọ ṣe wáyẹ́kì external pé you can still do it you can nǹkan àlọ́ àwọn Haúsá wọ́n yẹ dàgbà tó wọ́n ṣì nà léèwé mo jẹ́ fi ṣe gbogbo tẹ̀sí school certificate ẹ̀ ní lọ́wọ́ òfin ní lọ́wọ́ ọkọ mi máa ń fún mi lówó ni nínú owó tí mò ń ọjà tí mò ń ta mi kì í jẹ́ ń bẹ̀ àti Ṣeun ọkọ mi ń fún mi débi wípé ọkọ mi ra pàǹtì fún mi ọkọ mi sì ń fi mí stressing àbúrò mi àti Ṣeun nígbà tí èèyàn kó kún fámìlì ọkọ mi tí mo ní káàbúrò mi lọ síbẹ̀ kó lọ sí ọkọ tó bá mi sọpọ́ọ̀tì ọkọ mi kó má ṣe òun nìkan bẹ̀ mo ní kókó àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ o kó má ṣe òun nìkan bẹ̀ pé ó ní ká má gbogbo wa má fi lélẹ̀ torí àwọn ọmọ àti Ṣeun wọ́n mi gan lọ èmi ò dẹ̀ lọ mo wà nílé pẹ̀lú àwọn ọmọ torí ṣọ́ọ̀bù torí àwọn ọmọ